Olódùmarè ọba ọ̀run ìbà rẹ, ọba tànátì ní ọba títí ayé àìnípẹ̀kun. Máa kọ́kọ́ ṣe àlàyé ọ̀rọ̀ lórí arákùnrin kan tó pe péèjì rẹ̀ ní Ewulaye. Ewulaye ìròyìn Yorùbá ní arákùnrin ló pe ara rẹ̀. Mo ń jẹ́ kó yé gbogbo àwa ọmọ ọkọ káàárọ̀ òjìrè torí pé kì í ṣe gbogbo ọmọ ní sin òbí, kì í sì ṣe gbogbo ẹni tá a bá kọlà fún lọ́mọ ọkọ. Ìgbà míì bẹ́ẹ̀ wọn a máa fi là yá àyàn, wọn á ní lágbájá ẹ̀kọ́ fún un kó lè dára wa tó jẹ́ pé ẹ bá sì rú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tìlà tí ń bẹ lójú ẹ̀ ní ẹ rí pé eléyìí jọ wá ń tòótọ́, ṣùgbọ́n ìwà tí ó máa wù bíi tẹranko bíi ti dìgbòlugi ènìyàn ni. Arákùnrin tó pe ara rẹ̀ ní Ewulaye ìròyìn Yorùbá, mo ń jẹ́ kó yé wa pé ara àwọn ará abí ni, ara àwọn alámùlùmọ́là ni. Ewulaye ìròyìn Arabu ni, kì í ṣe Ewulaye ìròyìn Yorùbá, torí pé gbogbo ohun tẹ́ máa bá lórí péèjì arákùnrin pátá gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Arabu lẹ́fù ni. Ìwà máa ṣe sí Arabu yìí ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ni wọ́n èlé dá dúró, wọ́n á ṣàfẹ́ mú tíantíá mọ́ ká lè lérò pé ara kan náà jọ ni wá. Ṣùgbọ́n nígbà tẹ́ bá máa débẹ̀ tí wọ́n bá ń hùwà ẹ̀ ti wò pé lágbájá ibi tá a lérò pa àbá ọgbọ́n lélẹ́yìí òmùgọ̀ ńlá sì bá níbẹ̀. Irú àwọn wọ̀nyí ọjà ni wọ́n ń fi péèjì wọn tà, kì í ṣe pé wọ́n ní àníyàn òdodo, ẹ̀mí òdodo láti jíṣẹ́ fọmọ aráyé. Inú mi wá dùn nígbà tí mo rí ìyá mi òmìnira. Kódà mi ò mọ̀ pé bí mo ṣe ń rò àwọn náà ti kíyèsí, bí mo ṣe ń rò wọ́n ti kíyèsí, wọ́n kíyèsí péèjì arákùnrin yẹn pé ẹni yìí ti ń pera rẹ̀ ní Ewulaye ìròyìn Yorùbá yìí. Àwọn ará abíni tí wọ́n ń lo péèjì wọn láti fi ba ìṣẹ̀ṣe jẹ́, àwọn ará abíni wọn tí wọ́n ń lo péèjì wọn láti fi ba àṣà àti ìṣẹ̀ṣe wa jẹ́, àwọn ará abíni wọn tó jẹ́ pé Arabu ìròyìn ni wọ́n ń rò fáyé o, kì í ṣe ti Yorùbá tiwantiwa. Àwa la ṣàmúlùmọ́là. Bẹ́ẹ̀ sì rí mi nílé ayé mi, mi ò kírun rí, kírun rí láyé mi ò ṣe lọ chọ́ọ̀chì rí. Ọ̀rúnmìlà ló kọ́ mi ní dídá ọwọ́ títí alẹ̀ tí mo fi mọ̀ kára ẹbọ níyà, ńlọ kọ́ mi níwà tí mo sì mọ̀ pé nítòótọ́ ìwà náà ni ó sì máa jẹ́ ẹ̀sìn ọmọ ènìyàn. Ìwà wo wá ní ìwà tó wù, iṣẹ́ wo ló ṣe tó fún ọ ní ẹ̀rí ìfọ̀kànbalẹ̀ pé nítòótọ́ ló súnmọ́ Ọlọ́run jù mí lọ? Èmi súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ o, mo súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ o. Àwa ọmọ Ọlọ́run rèé, àwọn ọmọ Allah làwọn, àwọn ọmọ ànábì làwọn. Nínú ète wọn, nínú ọ̀rọ̀ wọn, bí wọ́n bá ń sọ pé kéèyàn nígbà tí òkú bá ti kú, òkú ti kú, a wà máa pe òkú pé òkú o, ọ̀yá o, mo fọlá rẹ, mo fi bẹ lọ́hùn. Kò sí ọlá ẹnìkankan tó fi bẹ lọ́hùn bí ò sí ọlá Ọlọ́run fúnra lára rẹ̀. Àwọn ti gbàgbé pé ran àwọn iná ní ṣe nìyàs tí wọ́n lọ fún Senegal tí wọ́n sọ pé àwọn lọ rí súre. Àwọn ti gbàgbé pé ìran bàbá ẹnìkan ní ànábì wọn tí ń jẹ́ Muhammad yẹn tí wọ́n lọ rí pé bọ́ lọ́dọọdún. Àwọn ti gbàgbé pé ìran bàbá ẹnìkan làwọn Sulaimana àti gbogbo wọn pátá. Bí gbogbo wọn pátá sí wá wà bàbá ẹnìkan, àwọn náà bímọ sáyé, ìran wọn ń bẹ láyé, ìran ànábì ń bẹ láyé tí ń bímọ tó jẹ́ pé téèyàn bá barú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn mọ̀ pé ìran ànábì nu. Ìran Sulaimanu ń bẹ láyé tó jẹ́ pé bí wọ́n bá bí wọn wọ́n padà bí ẹnìkan náà ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo wa pátá tá a jọ mọ káàárọ̀ òjíire bí. Ọmọ Ògún ń bẹ, ọmọ Ọya ń bẹ, ọmọ Ọ̀ṣun ń bẹ, ọmọ Ṣàngó ń bẹ, ọmọ Ọ̀rúnmìlà ń bẹ. Bẹ́ẹ̀ náà ńlá tún lọ́mọ ọba ló ayé láàrin wa ọ̀pọ̀lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n oníbàjẹ́ ò ní sọ bí títí ẹ kù sí. Arítẹnimọ̀ wí sọ́ra rẹ̀, ọba mẹ́nu kúrò lọ́rọ̀ wa. Ẹ bá jẹ́ ajíṣẹ́ tẹ́lẹ̀dá wa rán wa, ẹ ò sì jẹ́ ajíṣẹ́ tí ẹlẹ́dà wa rán wa. Igi tí Ọlọ́run gbìn yìí o, ẹ jẹ́ kó so èso rere. Níbi tí ilé ayé dé, níbi tá a bá lé ayé, níbi tí ilé ayé wà yìí, ẹnìkan ò lè tàn ẹnìkan mọ́. Àríra wa tàn mọ́ gbogbo apáta láti já. Ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé ká máa san ìdá mẹ́wàá ní chọ́ọ̀chì, wọ́n ti gbà pé scam ni, wọ́n ti bẹ̀bẹ̀ rẹ̀ pé kọ̀tọ̀nà. Ó ti yí ọ̀pọ̀lọpọ̀ ayé pé ìmọ̀ kírun kò sínú àlìkùránì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé ń tòótọ́ l'Ànábì jí pátá, wọ́n mọ̀ pé tòótọ́ ni. Adúpẹ́ lọ social media tó jẹ́ kó yí ayé, tó jẹ́ kó àsákòókò yìí l'Ọ̀rúnmìlà ń dúró dè. Àsákòókò yìí ìní tí ń jẹ́ ìṣẹ̀ṣe ńlọ́wọ́ kárí ayé. Ẹnìkan ọ̀sọ́ fẹ́nìkan tí wọ́n ṣe ń gbà. Ẹni pé because arákùnrin tó pẹ́ ní Ewulaye
ọ̀rọ̀ Yorùbá yìí nígbà tí mo lọ wo péèjì ẹ̀ mo wá rí pé àwọn eléyìí gangan ni àwọn bloggers tí wọ́n pẹ̀ láwọn tí wọ́n gbé Gúnmi wá sílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni tí wọ́n sì ń ka ìdí tí pàdé ìrìn àjò tó fi wáyé ṣé pàdé àlàáfíà láàpẹ ni àbí ìpàdé ìfilọ́lẹ̀ rògbòdìyàn ẹni pé arákùnrin Ewulaye dúró síbi tí ọba dúró sí káyé ọmọ pé nítòótọ́ mùsùlùmí ni ọ mọ̀ ṣekú mọ̀ ṣẹyẹ ìṣe àjà o èso níṣẹ̀ṣe Ewulaye kúkú kọ́ ní Arabu tó bá kọ́ ní Arabic ayé ọmọ ibi tó wà ṣùgbọ́n yìí gangan lẹ mọ̀ pé ti yín ọ̀tà ẹ mọ̀ pé ayé ọ̀fẹ́ gbọ́mọ́ àkókò ká mọ̀ tara wájú ó ti ré kọjá lọ lákòókò tá a wà yìí bẹ́ẹ̀ ọba ti lè gbótìtọ́ dání kó fi lè dá ìyanjú ìrìn àjò èèyàn padà ní ṣòro mo sọ̀rọ̀ ń jò ní nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa pé ó ṣerungbọ̀n àwọn ọ̀jọ̀gbọ́n babaláwo wọ́n pè mí wọ́n ní ọ̀rọ̀ rùngbọ̀n níbi tí amọ̀bálẹ̀ ayédè lákòókò tá a wà yìí àwọn babaláwo amọ̀ tí nírùngbọ̀n bàbá ọ̀pọ̀lọpọ̀ ká mọ̀ wípé kéèyàn ó ṣerungbọ̀n ni pé ẹnìyàn ò gbọ́fá àmọ́yé àwọn tí wọ́n nírùngbọ̀n tí wọ́n sì ṣùgbọ́n gbogbo apáta bàbá tanra wa a mọ̀ pé lọ́nà kan tàbí kejì ó sì léèwọ̀ díẹ̀díẹ̀ o ohun tá a mọ̀ sọ pé gbogbo ohun tá a mọ̀ sọ pé ṣùgbọ́n a tún lè ṣe báyìí ẹ wo eré tá a ṣe lónìí tí ó dìjà lọ́la ẹ má wulẹ̀ jẹ́ àṣe ẹ má wulẹ̀ jẹ́ àdébẹ̀ irùngbọ̀n irun orí irun abẹ́ kí ló jẹ́ kó kún ju irun ara lọ Ọ̀rúnmìlà ní bá wa sọ̀rọ̀ torí pé irun orí ni àti irun ara nígbà àjímìjí bákan náà ni gbogbo wọn wà ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ti fẹ́ torí ẹ̀ bọ́ sínú ní tí mo fẹ́ kọ́ jẹ́ àkórí ọ̀rọ̀ tòní torí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí arákùnrin Abereiku tí wọ́n ń pè ní abẹ́rẹ́ Ifá tó pààyàn nípínlẹ̀ Ọ̀ṣun ẹ bá gbé fọ́nrán síbi kó rí fọ́tò ẹ ti rí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ńgbà tí ti Ràmọ́nì dé nílùú Ìlọrin back to back là ń ṣe o àwa gbọ́dọ̀ torí pé arákùnrin tó pera rẹ̀ ní Abereiku ni ó pera rẹ̀ lábẹ́rẹ́ Ifá nígbà táyé ń débẹ̀ ni wọ́n mọ̀ pé Abereiku ni tí ń fáyé Abereiku torí pé ní tásìrí ẹ̀ tú tó pàyà tó pọmọ àmọye èèyàn tírú ẹni bẹ́ẹ̀ ti pa o tó ti gbẹ̀mí ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà sọ pé ọjọ́ gbogbo ẹni tó lè ọjọ́ kan ẹni tó lóhun èèyàn ò lè pààyàn kó jẹ́ pé jọ́tẹ̀ yẹn pààyàn náà làṣírí tú àmọye ẹ̀mí ló ti tọwọ́ Abereiku bọ́ arákùnrin tó pera ẹ̀ ní Abereiku yìí ìdí tí mi ò ṣe fẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ torí pé tá a bá dákẹ́ kò dáa o tá a bá dákẹ́ lórí ọ̀rọ̀ Abereiku kò dáa ọ̀nà bonífá náà gbà tí fi jẹ́ bẹ́ẹ̀ bí ìkádá mojú awo òró asánimọ̀pẹ̀ awo lẹ́lẹ̀ ọ̀rọ̀ ta ifá akílẹ̀ ń dá tẹ̀ ń ṣèrọ̀kẹ́ kerégún ifá akílẹ̀ ń dá tẹ̀ ń ṣèrùkẹ́ tiẹ̀mí ifá akílẹ̀ ń dá tẹ̀ ń fẹ́ gungun lùtẹ́ ẹ̀fá poroporo wọn lọ́kàn rẹ̀ òun òrosùn ni Ọ̀rúnmìlà ní fáyẹn òsùnwọ̀n ó ní ẹ parẹ́ arákùnrin tó ń jẹ́ Abereiku yìí tọ́pọ̀ àyà tọ́pọ̀ ọmọ t'Olódùmarè mú torí ọmọ àtìyá mú torí abiyamọ ayé mú torí abiyamọ òde ọ̀run mú kò sí nǹkan kan míì tó yẹ kí ìjọba ó ṣe àwọn amòfin wa ó ṣe tó yẹ káwọn ọlọ́pàá ó ṣe tó yẹ kí ilé ẹjọ́ ó ṣe ju pé gbogbo ẹni tó bá ti pààyàn kí wọ́n pa òun náà ni o kí Abereiku yìí kó dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kó dàgùtàn jẹnàjẹnà kó náà kó di aláàmù tí jẹlẹ́bàá ògiri ẹ jẹ́ kí Abereiku kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ìyẹn nìdájọ́ òdodo tọmọ aráyé ń retí nítòótọ́ ohun tó bàjẹ́ ti bàjẹ́ ó ti bàjẹ́ kò ṣeé tó ṣe mọ́ ṣùgbọ́n bí a bá ní arákùnrin yìí ó ẹ foríjì ẹjẹ́ ọmọ ń lọ ọmọ ṣe o ọgbẹ́ ọkàn ìlọ́dá sí ìyá tó bí arábìnrin yìí ó sì dá mi lójú pé kì í sọ ọmọ ẹnìkan lárábìnrin yìí ó bí ẹ wà àwọn ọmọ kéékèèké tí ìyá yìí tó fi sílẹ̀ láì dàgbà ẹ wà àwọn ọmọ kéékèèké tí ìyá yìí tó fi sílẹ̀ láì lajú ẹ wà àwọn ọmọ kéékèèké tí ìyá yìí tó fi sílẹ̀ láì lọ́kàn ní léńjẹ t'Abereiku sì ṣekú pa á k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ ohun tá à ń fẹ́ tá à ń retí nílé ẹjọ́ ẹni pé ẹ jẹ́ kí Abereiku ìkó náà dágbére fáyé
eléyìí ni ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ìran míì tánà bá tún ṣe. Ìwọ ní tíwọ náà bá ń ṣe orin àjò lọ́rẹ̀ jáwọ́ kúrò ń bẹ̀, mọ́ hùwà ìkà mọ́, mọ́ hùwà ọ̀dàlẹ̀ mọ́ hùwà panipani mọ́, ṣé nítorí àádà láyé. Sọ́jọ́ ní ẹsẹ̀ mẹ́fà ilé náà lọ ni. Ilé méjì lèèyàn mọ́ kọ́ láyé. Tọ́lọ́run bá fún ọ ní yọ̀ǹda dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bí ó bá fún ọ ní yọ̀ǹda, ìlú òyìnbó gangan àmọ́ iye àwọn ẹlòmíì tí wọ́n ń gbé ayé pé ìtẹ́lọ́rùn ni wọ́n fi ń gbé. Àwa ń bèlè ta sí pé lọ́dọ̀ tiwa ẹ jẹ́ ká ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lódùmarè kó ràn wá lọ́wọ́ á tún àbà fún wa o láṣẹ Èdùmàrè. Ire o.